láyé o èyí o àwa máa yà èsì lọ́rọ̀ mi o bí mo fọ̀ ìráyé mọ́rú máa dà ẹlẹ́dàá mi ọmọ sílẹ̀ kò bí o. ẹgbẹ́ mo ní mi lọ ìfẹ́ tí a sì ní àlọ́ tí kò ní olúwa nílé ṣíṣí bẹ́ẹ̀ ni ọba nílẹ̀ ọkọ̀ fọ́mọ ní ìkejì jẹ́ ọba nílẹ̀ ọkọ̀ fọ́mọ ní ìfẹ́ tí kú. tí ọba ní ọkọ̀ láti àlàyé láì ní o lórí títí láyé bẹ́ẹ̀ ni. ọmọ ènìyàn. ó bá dídí olówó ọ̀run o ṣèbí tálákà ń lọ. lẹ́yìn lẹ́yìn lẹ́gbẹ́ wo ni o. ìlú ọlọ́run yóò sí. ilé ènìyàn wà o ẹ mọ̀ tún wọn ẹ nísìn gbogbo ohun tí ènìyàn bá ṣe ní ayé o ó ti wà lákọọ́lẹ̀ fọ́mọ ènìyàn. kò ṣe bàá mi délé màtìmọ̀ olùkọ́ ni ó sọ ní wúrà ní bàdákà lọ́wọ́ ẹ̀jẹ̀ ká ṣe rere. ẹgbà bíbí láyé èyí o bíbí láyé ayé èyí o àwọn bàbá yà èsì lọ́rọ̀ mi o kí ló fọ̀ ìráyé ọdún wàdà ẹlẹ́dàá mi ò sílẹ̀ kò ní o. bíbí láyé èyí o. bíbí láyé èyí o. Àwọn àbáyà èsì lọ́rọ̀ mi o bí wọ́n fọ̀ ìráyé ọdún wàdà ẹlẹ́dàá mi ò sílẹ̀ kò ní o. Bí ti láyé o irú ènìyàn wà irú ọlọ́run ni ò sí òun ló dín fáfẹ́ ètò mi tòní o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ ìwọ ọba tó ń jẹ́ mi ni ìbàrẹ̀ ò bàbá ọba tí ń jẹ yẹn èkìtì tí ń jẹ ọbẹ̀ lálàsìpọ̀ ọpẹ́ ló ń jẹ rẹ̀ mo tún dúpẹ́ lọ́jọ́ òní o ìbà ọpẹ́ ni fún orúkọ rẹ bàbá o mo dúpẹ́ lórí èmi àti gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá láìkọ̀ ẹnìkan o kò sí gbogbo àwọn tó ń ṣe alábàápín tó ń bá mi wo ètò kò sí ẹnìkankan tó kábàámọ̀ wípé wọ́n wo ètò olúwa Olódùmarè o ṣeun o bàbá mo fi ètò èmi sí ẹ lọ́wọ́ o bá mi bẹ̀rẹ̀ kó sì bá mi parí ẹ̀ gbogbo nǹkan tí mo bá máa sọ lénìí má yẹ kí n ṣì sọ o àwọn tó máa gbọ́ mi má yẹ kán ṣì gbọ́ o ní orúkọ Jésù Kristi olúwa wa àmín lórúkọ Olódùmarè la gbàdúrà ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ ti ń gbọ́ mi lénìí èmi olólùfẹ́ yín náà ni orúkọ mi ò yí padà o Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi lè jìrẹ́ òrìlà kí ọba ọmọ o ọmọ ẹdúnṣeré orígi ọmọ òtò lẹ́lẹ̀ ọmọ olóòkè méjì takọtabo lórí ara ran ọmọ alálẹ̀ kọ́kọ́ bí ogúnràn kan yín gba oṣù tọrẹ mo tún yàbàrá sílé olówó orí mi o ọmọ olóró abẹ́gẹ́ ọmọ aláwẹ̀ kan tó rí wúwẹ̀ kan mà kó lọ sọ́jà kan wí kan lọ́jà kan bomi alura ẹ ṣé o mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ bá mi subscribe sórí ètò mi ọpẹ́ ni mo dá lọ́wọ́ yín o ìkànnì lẹ́ máa fọwọ́ yín gbé o ní fọwọ́ yín ṣe nǹkan burúkú o oníṣẹ́ ọwọ́ á máa rí ṣe o oníṣòwò á rèrè ọjà o gbogbo wa ọmọ ilé ìwé wọn á máa wọrí wọn o àwọn akọ̀wé àwọn òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdá ọba kò ní kọ́ wọn lẹ́sẹ̀ o àmín ẹ sọ pé ẹ tún rí mi wàràwàrà báyìí lórí ètò torí ẹ sọ pé ẹ tún rí mi wàràwàrà báyìí lórí ètò torí lóòótọ́ mo ti ṣe ìlérí fáwọn olólùfẹ́ mi wípé a máa ṣe ètò lórí afẹ́fẹ́ torí àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ fi ohùn ránṣẹ́ sí Olori Naomi àmọ́ bóyá a máa ṣe bóyá a ní ṣe ó kù sí ọwọ́ Ọlọ́run eléyìí tí mo rí yìí ló yà mí lẹ́nu wọ́n fi kíní yẹn ránṣẹ́ sí mi wọ́n fi ránṣẹ́ sí mi àwòrán tẹ rí ní ibẹ̀ yẹn lẹ́ẹ̀kan yẹn àwòrán òun náà tún ni mo gbé sí orí bíbà yìí wọ́n fi ránṣẹ́ sí mi ìgbà tán fi ránṣẹ́ sí mi mo dẹ̀ wá díẹ̀ dáadáa mo rí wípé pé àwòrán yìí ó ní agbára nínú àwòrán yìí wípé wọ́n kọ àwọn kankan sí òkè orí ẹ̀ tí n bá ní kí n máa kà á máa gba àkókò wa lọ èdè òyìnbó náà ni wọ́n fi kọ
wọ́n mo dẹ̀ máa túmọ̀ ẹ̀wọ̀n nítorí bọ́n ṣe kọ́ sí ibẹ̀ yẹn kò ṣe pé bóyá gbogbo wa kọ́ ló gbọ́ èdè òyìnbó o àmọ́ mo ní láti túmọ̀ ẹ̀ torí èdè Yorùbá Èkìtì ni mò ń ṣe láti gbé àṣà àti èdè wa lárugẹ kó má bàa parun. Nǹkan tó wà ń bẹ̀ ni wípé ó yà mí lẹ́nu bí mo ṣe rí mo kàn fẹ́ kí gbogbo wa ká mú ọkàn kúrò ń bẹ̀ o gbogbo wa pátápátá ló wù kí Olori Naomi kó padà sí ààfin ẹni wípé ọdún ajé ọdún yìí kò dàbí ti eléyìí tá ti máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní apá kan ní ọ̀dọ̀ kábíyèsí Ọ̀ọ̀ni inú bàbá ò fi bẹ́ẹ̀ dùn títí lọ àmọ́ àwọn tó wà nítòsí ẹ̀ kò sí eléyìí tó kàn wọ́n mo sì ń bọ̀ lórí ibẹ̀ yẹn ẹni wípé Olori Naomi òun lẹ́rí yẹn o òun nìkan láàárín àwọn ọkùnrin ṣóyẹ yín ẹ má bínú torí iná mi yìí òun nìkan láàárín àwọn ọkùnrin yẹn ẹgbọ́n kan tọkọ síbẹ̀ yẹn tó ń wó ó ní ó kú oríire ọkùnrin bí obìnrin bí ọkùnrin wípé òun nìkan lobìnrin láàárín gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tó wà ń bẹ̀ yẹn ẹni mọ̀ wípé àwọn èèyàn pàtàkì ló wà ń bẹ̀ yẹn tó ń pè sí àwùjọ wọn lóòótọ́ Ọlárẹ̀ ń lọ síwájú ni Ọlárẹ̀ kò lọ sẹ́yìn àmọ́ ẹ ti rí Olori Naomi níbẹ̀ yẹn wípé kò rán wa níṣẹ́ o gbogbo atótónu tá à ń tò ó mú fọn pẹ̀lú láìfù ẹ̀ ìgbésí ayé ẹ̀ ń tẹ̀síwájú sí o nítorí náà gẹ́gẹ́ bí àkọlé mi Olori Naomi ó ti lọ o a máa bá gbàdúrà kọ́lọ́run kó bá dá ọmọ ẹ̀ sí o tọ́lọ́run Elédùmarè tó bá dẹ̀ jẹ́ wípé ó so wọ́n papọ̀ wípé ọkọ àti aya ni wọ́n àtúnṣe Ọlọ́run Elédùmarè ó di ọwọ́ Ọlọ́run o ní ọjọ́ iwájú àmọ́ Olori Naomi ó ti kúrò láàfin ṣé ẹ mọ̀ wípé mo sọ wípé tó bá di ọjọ́ ọdún ajé pé tó bá ṣe tí ò bá sí níbẹ̀ pé màá sọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ tí n bá sọ ìbá pọ̀ àmọ́ rírí tí mo rí yìí wípé ó ti gbé ìgbésí ayé rẹ̀ dáadáa wípé inú ẹ̀ dẹ̀ dùn sí gbogbo nǹkan tó ń ṣe àti nǹkan tó kọ sórí àwòrán yẹn kò jẹ́ kí n lè sọ̀rọ̀ púpọ̀ jù mọ́ nítorí ìdí gbogbo tó wà tó fi kúrò láàfin ìdí kìíní ni wípé ó kọ́ sí ibẹ̀ wípé kábíyèsí Ọ̀ọ̀ni wípé kò ṣe bó ṣe rí bó ṣe bí pa ṣe ń rí ló ṣe rí pé nínú ìlàkàkà òun pé òun máa ń rẹ́rìn nǹkan tó kọ sínú ìwé tó kọ sí orí Instagram nìyẹn pé nínú ìlàkàkà òun máa ń rẹ́rìn kí ni ìdí ẹ̀ ni wípé kò kí fi gbogbo ìgbà rí ọba kò rí ọba bó ṣe yẹ kó máa rí ọkọ rẹ̀ ó lè jẹ́ pé ẹ̀kan lóṣù ló máa rí ọba bó bá ṣe wà kò mọ bó bá ṣe ń jẹ kò mọ bó bá ṣe ń mu kò mọ gbogbo nǹkan tó bá máa ń ṣe nítorí náà ara wàhálà wọn nìyẹn ó wá dàbí pé ọba kan ń gbé láti jẹ́ ìyàwó official wife ìyàwó láti fi hàn láti fi gbé mi lárugẹ àmọ́ wọ́n bára wọn mu ó dẹ̀ yẹ àwọn méjèèjì ìdí míì náà ni wípé àwọn kan tó wà ń bẹ̀ bí Olori Naomi bó ṣe ń làkàkà pé kóun máa rí ìdùnnú ọkàn kóun máa rí ojú ọkàn lálẹ̀ nílẹ̀ àwọn kan náà wà ń bẹ̀ tí wọn ò fẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo bó bá ṣe ń fi yangàn bó bá ṣe ń gbé síta yẹn gbogbo ẹ̀ náà ló ń bí àwọn kan nínú ẹni mọ̀ wípé Olori Naomi ó ti kó ẹrù ẹ̀ báyìí ó ti ṣe díẹ̀ tẹ bá rántí wípé ìkan lára àwọn ìyá ọba wọn ṣe ọjọ́ òbí kó tó di wípé ó ṣe ọjọ́ òbí lólórí ọ̀sẹ̀ kan kó tó ṣe ọjọ́ òbí lólórí Naomi ló ti kó ẹrù ẹ̀ ló ti mú mọ́tò ńlá ló ti wá kó gbogbo ẹrù ẹ̀ pátápátá kúrò ní ààfin ọba sì ń retí pé ó máa padà wá gbogbo wa sì ń retí pé ó máa padà wá pẹ̀lú bí àwọn gbogbo èèyàn ṣe ń bá sọ̀rọ̀ ara àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bá sọ̀rọ̀ náà ara wọn náà lè máa rí ń bẹ̀ yẹn àmọ́ Olori Naomi ó fà akẹ́kọ̀ọ́ rí torí fún kíni ìbátẹ̀ tún ronúpìwàdà pé kò ń padà pẹ̀lú gbogbo atótónu wa pẹ̀lú gbogbo ìlàkàkà wa náà ẹnìkan ló tún wá lọ tó kàn rìn dé tó kàn mú irọ́ ńlá rabatarabata tó tún pò sínú kábíyèsí Ọ̀ọ̀ni ọ̀rọ̀ yìí ló tún wá dé ọ̀dọ̀ olórí tó dàbí pé ó tún ta sí létí ọba náà kò fẹ́ fi taratara bóyá ó gbàgbọ́ bóyá kò gbàgbọ́ nínú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yìí ló bí olórí nínú pátápátá tó fi padà wá kó ẹrù ẹ̀ àmọ́ lónìí mi ìfẹ́ sọ jù yẹn lọ nítorí olórí ti kó ẹrù ẹ̀ ó ti lọ o tó bá máa padà wá ó dọwọ́ Elédùmarè àmọ́ ẹjá rọ bàbá wa kábíyèsí Ọ̀ọ̀ni kó mú kan ṣe kan kó fọwọ́ wọ́nú nítorí àrímọ̀ wípé ara bàbá ò yá dáadáa ní inú ọdún ajé tán ṣe yìí inú ẹ̀ ò fi bẹ́ẹ̀ dùn nítorí kò sí egungun ìhà ẹ̀ kò sí lẹ́gbẹ̀ẹ́ bó ṣe máa ń rí ní ọdọọdún
nítorí náà àwọn tó dẹ̀ ń bá ṣe tó ń bá bàbá ṣe gbogbo wọn náà wọn ò bìkítà àmọ́ bóyá wọ́n dẹ̀ bìkítà náà ni tó ní kálukú sàpamọ́ra kò sẹ́ni tó lè sọ o àmọ́ kábíyèsí Ọ̀ọ̀ni o mo kí ẹ o ẹ má bínú o ẹ fọwọ́ wọ́nú ẹ ṣe àtúnṣe o irú gẹ́gẹ́ bí orin tí mo gbé sílẹ̀ ẹ̀kan yẹn ẹ̀yìn tèmi pé irú Ọlọ́run ni ò sí irú èèyàn wà tọ́lórí Naomi bá lòun ò padà wá irú ẹ tún máa wà irú Olórí Naomi wà dáadáa tọ́lọ́run tún máa gbé pàdé kábíyèsí Ọ̀ọ̀ni tọ́lórí Naomi náà bá dẹ̀ padà wá déédéé ni àmọ́ èmi o ẹ̀yin olólùfẹ́ mi a ti gbìyànjú tiwa o a ti ṣe atótónu tiwa a ti gbìyànjú àti làkàkà a ti ṣe gbogbo ẹ̀ àmọ́ ibi tá a rí sí nìyẹn o a ti rí mọ̀ wípé Olórí Naomi ó ti ń bá ìgbésí ayé rẹ̀ lọ tó ti mú iṣẹ́ mi tó ti mú ṣe rí i pé ìmúra ẹ̀ ó ti yàtọ̀ bí ó ṣe múra ní ààfin tẹ́lẹ̀ nítorí náà ẹ̀yin tèmi ó ní mo ní kí n sáré fi tó yín létí torí àkókò mi kò ẹni mọ̀ pé ilẹ̀ ti ṣú níbi tí mo wà nísìnyí kí n sáré sọ̀rọ̀ yẹn fún yín wípé Olórí Naomi kò sí ní ààfin mọ́ fún àwọn ìdí oríṣiríṣi o ìdí pọ̀ lóríṣiríṣi o àmọ́ díẹ̀ tí mo lè sọ níbẹ̀ ni mo ti sọ yẹn ìyókù ó wà láàrin òun àti kábíyèsí Ọ̀ọ̀ni àti Elédùmarè àwọn nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ tó ń ṣẹlẹ̀ sí kábíyèsí Ọ̀jájá ẹ̀yin tèmi ẹ má máa jábú ọba wa o ẹ má jábú ọba wa ẹ já máa gbàdúrà fún àtúnṣe kọ́lọ́run kó pèsè obìnrin rere tó máa lè dúró tì í kó pèsè ẹ̀ fún tó bá dẹ̀ ní nǹkan tó wà ń bẹ̀ tó ń jẹ́ kí gbogbo wọn lọ oníkẹjá fojú tó o kò ṣe pé ká máa bú ọba wa pé àwọn míì á ní ẹ̀kíní kẹ́bẹ èkejì kẹ́bẹ kò dáa bẹ́ẹ̀ o wọn kì í fi ọba aládé wọn kì í fi fọyín o kò yàtọ̀ sí àwọn míì tó yẹ pé wọn kò fi ṣẹ̀fẹ̀ bóyá ọba ṣe nǹkan tí ò yẹ kó ṣe ní gbogbo níta ní láàrin àmọ́ ní èbíbú ara tí àwa èèyàn ta fi ń bú ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ kò dára o ẹja àtúnṣe ló yẹ ká máa wá ẹ má máa já bú ọba wa wípé ẹ̀kíní bẹ́ẹ̀ kejì bẹ́ẹ̀ kíní kan kò sí nǹkan tó jù òrírí o ènìyàn ní ọba kan tí mo mọ̀ tí mi fẹ́ dárúkọ ẹ̀ tó fẹ́ ọmọ ìyá méjì léra wọn àwọn ọmọ ìlú ẹ̀ wọn ò tẹ́ni tó bọ́ síta kán bu kán sọ pé èèwọ̀ ní kíníkan kìnìkan nù rárá o bẹ́ẹ̀ tó bá jà wá Yorùbá ni a ti bọ́ síta a ti máa kà á ti máa ṣe gbogbo ẹ̀ ẹ má já ká máa fi nǹkan tó wà lára wa ká máa fi bú ara wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tèmi ó ní mo ní kí n sáré bá yín sọ lénìí o lóòótọ́ Olórí Naomi ó ti lọ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí mọ́ ó dẹ̀ ti mú fọ̀ pẹ̀lú ìgbésí ayé rẹ̀ bóyá ó máa padà bóyá kò ní padà a lè sọ àmọ́ ìyẹn di ọwọ́ Olódùmarè ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kò padà wá mọ́ o àmọ́ ìkọ̀kan ni la máa ṣe tá a máa sọ fún olórí tó bá ti yá gbogbo nǹkan kíkan tó bá ti ṣe ní ààfin ó gbọ́dọ̀ máa gbé ta dẹnikáwò ọmọọba wá síbẹ̀ o àwọn èèyàn náà ti kàn sí mi wọ́n ti pè mí wọ́n ti sọ fún mi wípé bí ò tiẹ̀ wá kó gbé ọmọọba wá àmọ́ ọmọọba sì kéré lọ́wọ́ ẹ̀ àmọ́ láìpẹ́ láìjẹ́ tọ́mọọba bá ti ń dàgbà sí ẹ̀yin tèmi tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ẹ lè mọ̀ wípé ó máa ṣe bẹ́ẹ̀ pé ó máa gbé ọmọọba ta dẹnikáwò wá ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ lé ní o ẹ má bínú sí mi o jáṣe ìkéde pàtàkì. dédé wòye o ẹ̀yin ènìyàn wa ṣàlàáfíà làbá yìí ṣàlàáfíà ni gbogbo yín wà o aṣẹ́gun fẹ́ẹ́ jà sí òye láti dúpẹ́ lọ́wọ́ ògbó yín fún ìfẹ́ tẹ̀lé sí wa tẹ̀ bá fi máa wo ètò wa ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èmi ní akọ̀wé ètò ìpínlẹ̀ Èkìtì mo ní kí n fi àsìkò yìí láti fi rán gbogbo wa létí wípé gbogbo a máa ń báyọ̀ ṣe polówó ọjà a máa ń báyọ̀ ṣe ayẹyẹ ọjọ́ ọ̀fẹ́ àdẹ̀tún máa ń báyọ̀ ṣe ayẹyẹ ìgbéyàwó àdẹ̀tún máa tẹ bá fẹ́ rántí ènìyàn tó ti lọ a tún máa ń báyọ̀ ṣe pẹ̀lú owó káṣẹ́rẹ́ lọ́la máa béèrè àwọn béèrè owó púpọ̀ láti gbé èdè àti àṣà wa láti gbé lárugẹ. a ní tẹ bá tẹ fẹ́ kàn sí wa ẹ̀rọ máa ti sọ̀rọ̀ tẹ máa rí ní ojú ibi tẹ tí ń wò wá ó wà ní tó bá yẹ pé ẹ fẹ́ kàn sí wa lórí email wa ni ẹ bá gbọ́ lórí orúkọ email wa ni tayelolu17@gmail.com ẹ jẹ́ kí n tó sọ tayelolu17@gmail.com ẹ ṣe púpọ̀ gbogbo gbàtà bá fẹ́ kàn sí wa ẹ máa tó bá yẹ pé tẹ bá pè wá ẹ máa rí mi akọ ètò wa lédè Èkìtì ẹ máa rí mi bá sọ̀rọ̀ àbí alága wa ẹ máa rí wọn náà láti bá wọn ẹ máa rí wọn bá sọ̀rọ̀ àbí alásopọ̀ ètò wa ẹ máa rí àwọn náà bá sọ̀rọ̀ Grace Anthony ẹ máa rí wọn náà bá sọ̀rọ̀
ẹ ṣé púpọ̀ ẹ kú fẹ́ wa gbogbo wa ẹ jọ̀ọ́ aníkẹ́túfẹ́ àsìkò ìrànlọ́wọ́ yín létí ẹ máa bá wa nífẹ̀ẹ́ ètò wa ẹ máa bá wa tẹ like gbogbo ìgbà tẹ́ bá ti ń wò ẹ máa bá wa tẹ like ọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ tó sọ ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ ṣé púpọ̀ kẹ́ẹ̀jẹ̀ tó máa bá wa pín ètò wa ẹ máa bá wa pín ètò wa fáwọn ènìyàn yín ẹ ṣé púpọ̀ ẹ kú fẹ́ wa ọlọ́run náà á nífẹ̀ẹ́ gbogbo yín ẹ ṣé o ó dìgbà. Ó ṣeun o akọ̀wé wa ayaba adépọ́nmilé ògúndọ̀là ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o nípa àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ bá olórí sọ̀rọ̀ tó bá jẹ́ wípé tí n bá ráàyè máa pèsè bá a ṣe máa ṣe ètò orí afẹ́fẹ́ tí a máa pèsè orí aago a lè fi tí ara ẹ̀ a lè fi gbọ́ gbogbo nǹkan tí a fẹ́ sọ má bínú pé mò ń yára sọ̀rọ̀ mi kíákíá torí àkókò ni mò ń wò tó tí bá rọra ń sọ ó lè gba àkókò tó gùn and then mo jẹ́ nìkan tí ò mọ bó ṣe rọra ń sọ̀rọ̀ má bínú síbi ẹ̀yin olólùfẹ́ mi mo lè ti mú ètò mi sópin ní ìrísọ jù bẹ́ẹ̀ yẹn lọ o ìyókùn o ìyànra ò bá ṣe kí nílé èkìtì níní o ó ti dì sí o àbọ̀dé nítọ́jà ẹ̀rẹ̀múrìn àríra ààyè gbé síbi rẹ̀ o mọ́ lọ sèkìtì o àdàdé ìpọjà ni o ìyókùn o ó dì sí o adé ajẹkànra o.